lóye o sórí àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́jọ́ kú àtúpẹ́ tí ẹ̀ sáyé lọ ó lẹ́yìn ìgbẹ̀yìn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ó kí gbogbo ọmọ kóòtù òjíire ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Òkè òkun lẹ́wà ní, ìgbèrí ọ̀sà lẹ́wà ní. Àárín ayé lẹ́wà ní, gbogbo ibi tẹ́ a bá wà, ilẹ̀ ò ní gbé wa mì. Ẹ wò mí, oṣó lé ní ń porí yín níbi ni àjẹ́ lé ní ń porí yín níbi ni bóròkó kò ní dé, bòròdò kò ní bọ̀. Àti wá máa yé o, ayé náà sì ti mọ̀ wá. Ọlọ́run májà yọ fàyè hàn wá o, ayé ò ní tábà fún wa tọmọtọmọ. Ènìyàn máa jẹ́ òye wa pé dìdìrín èèyàn ní sọ pé kí ni wọ́n ń wí. Ẹni tó bá fẹ́ kọ́gbọ́n yá mi létí ìtọ̀tún rẹ̀ kò fi tòsí ilẹ̀ kò sì sẹ́nu rẹ̀ kẹ́m yé pariwo mọ́. Ọwọ́ àwa nǹkan béléńgá kò fìdílé tàbí kò fẹ̀yìn rọ ògiri kò wá sẹ́nu ẹ̀ gbálágún kò máa kẹ́gbọ́n. Àwọn Yorùbá wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àkọ́gbọ́mọgbọ́n ní ṣe ẹ má jẹ́ lọ ọbẹ̀ òun ẹ má jẹ́ lọ ọbẹ̀ òun ẹja lọ bí n ta fẹ́ lọ lásìkò. Ẹ wo àwòrán yìí ẹ rí i pé bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù wa ní lẹ́ẹ̀pìkì picnic òun nìyí lápá àlàáfíà wa àwọn Kútọ́nù a pè ní Agos. Ẹ rí ewé tí ń bẹ ní apá ọ̀tún à ń pè ní ewé ọgbọ́. Ó wúlò fálàfíà ara wa ó pọ̀ gan-an ni yẹmúyẹmúyẹmúyẹmú ó wúlò ó wúlò ó wúlò. Àwọn eléyìnbó a máa pè ní blood builder. Eléyìí máa fún ara ní àkọ̀tún ẹ̀jẹ̀ àkọ̀tún tí Yorùbá bá ní àkọ̀tún nǹkan títún ló tún fẹ́ mú wọbẹ̀ yóò tún ẹ̀jẹ̀ rẹ sí àìnító ẹ̀jẹ̀ yóò fi ẹ̀jẹ̀ tuntun sí. Ọlọ́run fún wa ní dúkìá tọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ lónìí. Àwọn èèyàn wa máa ń fi ẹ̀sìn jọ́ọ̀jì ètò ìwòsàn ara bóyá nípa egbòogi additive drug ẹ lè fi wé natural drug àìgbé ìbò ní fi àjẹra wọn o. Oògùn tó jẹ́ pé kẹ́míkà ni òyìnbó fi ṣe ó yàtọ̀ sí natural nǹkan tó wá látọwọ́ Ọlọ́run Ẹlẹ́dàá wa tó dá fún wa tó ní ká máa fi ṣàgbéjì ara ìtọ́jú ara. Ìwọ̀n táwa ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mẹ́kọ̀ rẹ̀ tá a ń lò tí ń jẹ́ tọ́ba tó dórílẹ̀‐èdè bòmí wọn ó tún sọ fún ọ pé tútọ̀ báyìí èèyàn máa ń kọ́ ọgbọ́n kún ọgbọ́n ni ọ gbọ́dọ̀ sọ pé wọ́n nìkan lọ́mọ gbogbo nǹkan tán mélòó ló àmọ̀ omi òkun nílẹ̀ yìí mélòó lọ fẹ́ mu kábẹ́rẹ́ bọ̀bẹ̀ òkọ́ yọ sókè wọn ọba tó mọ̀ láyé nù Ọlọ́run nìkan lọ́ba tó mọ iwájú tó mẹ́yìn. Ṣé àwọn pé ẹlòmíín bẹ tó yẹ pé ẹ̀jẹ̀ ara rẹ̀ á máa dínkù á máa rù yọ́ máa gbẹ yọ́ máa rù yọ́ máa gbẹ gbìyànjú kọ́ máa lo ewé tí mo fẹ́ fi lẹ̀ kọ́nà olówó mílíkì nìkan lọ́wọ́ máa rà. Àwọn aráàlú èbó ṣùgbọ́n ká gbìyànjú kẹrin pé tútù ewé yìí lẹ já o. Ẹ wá ewé yìí ẹ sè é òun nìkan ni o. Ẹ ń pẹ́ kí láàbì kún pé òfin kankan kún. Àwọn ewé tí ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ wọ́n pọ̀ lọ rẹpẹtẹ ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí àrà ọ̀tọ̀ ni ìwé ọgbọ́. Tó bá ṣe tó hó dáadáa bù sínú kọ́ọ̀bù ọ wá tu mílíkì sí kọ́ máa mú. Tó bá mú bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì lọ́yẹ̀ ẹ̀jẹ̀ ara ẹ̀ wò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá rẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá òun ọmọ ọ̀dọ̀ àgbà. Oṣù lẹ́ni bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbò wọ́n àjẹ́ lẹ́ni bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbò wọ́n.
gbogbo ẹni yòówù tí bá tí ń ro ẹ̀mí burúkú sí wa ilẹ̀ lánú máa gbé wọn mi ọ̀gẹ́rẹ́rẹ́ báṣọ tí ń ya mọ́ta lára ni wọ́n máa kún mọ́ lórí bọ́bá ṣòwò kọ́ má jèrè ọ̀tá alẹ́ ni ọ̀tá òde ni bó ṣe máa rí nìyẹn ó di tu ẹ̀ lórí ọ̀tá ẹni. nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp +23480 3298 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 3298 ẹ gbà kan sí. tẹ́ bá ti pe nọ́mbà yìí tí ọ̀lọ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp ẹ tún kàn gbà sí ẹ ń fún yín lórílẹ̀‐èdè Benin +229 5465 1928 +229 5465 1928 ẹ lọ dán wò èèyàn máa ṣe é nílé fáwọn ọmọ tẹ́ ẹ máa yọ ọmọ ẹ máa ṣe é ẹ yé kówó rárá kúrà mọ́ ẹ lọ dán wò yọ bára mu ṣẹ́rí lórí ọgbọ́n yìí ọgbọ́n táwọn Yorùbá fi ń dá kò kéré o Yorùbá nìkan kọ́ lọ́lọ́run dá fún gbogbo wa ní o ìtọ́jú ara lélẹ́yìí ọ̀pọ̀ fọ́ o ó ṣe tutù o kò jù bẹ́ẹ̀ lọ dúkìá Ọlọ́run ni ò ń jẹ wéédú o ò sì ń jẹba o tọ́ bá ti ń jẹ méjèèjì yẹn ọ̀tàn rẹ̀ jẹ ò sì ń jẹ ráìsì Ọlọ́run ṣe dá wọn ráìsì tó dá fún bẹ́ẹ̀ náà ni àwa náà lọ dá yìí fún kò dá fún kí gbẹ yọba alára mu kò ní gbòdì lára wa ire o ire kàbìtì. ẹ̀jẹ̀ kọ́ra wa lóye o lóye o lóye o lórí àti ìrìnàjò tẹ́jọ́ tẹ́sí bá kú àtúbẹ̀rẹ̀ sílẹ̀ láyé lọ́wọ́ sáyé.